Aláròyé máa wí o. Ṣé kìí ṣe pàdégbóyèga oyètọ́lá ń tan rẹ̀ jẹ báyìí? Nínú àwọn kan tí wọ́n máa ń tanra wọn láyé yìí, táwọn olóṣèlú jẹ́ kan. Ìyẹn ló ṣe jẹ́ páràlú tí ò bá gbọ́n, aráàlú tí ò bá mọ̀nà yóò kàn máa forí ara ẹ̀ kó ohun tí ò yẹ kó forí kó ni. Nígbà tí wọ́n bá tàn án tán, tí wọ́n bá parọ́ oríṣiríṣi fún un tán, tóun náà sì ń gbà wọ́n gbọ́. Nígbà tọ́rọ̀ ò bá rí bí wọ́n ti sọ ọ́ mọ́, àwọn ó gba bòmíì lọ pẹ̀lú owó olówó. Àwọn tí wọ́n ń tàn yóò jókòó sójú kan pẹ̀lú àìlówó lọ́wọ́. Àsìkò ti tó káràlú máa ronú ara wọn kí wọ́n tó tẹ̀lú lóṣèlú kan. Bí ò bá jẹ́ bẹ́ẹ̀, àbámọ̀ lọ̀rọ̀ náà yóò máa padà já sí. Àti pé òṣèlú kì í ṣeṣẹ́. Ẹ yé fòṣèlú ṣiṣẹ́ ṣe. Ẹ wáṣẹ́ gidi ṣe. Olóṣèlú tẹ́ ẹ bá ń bá ṣiṣẹ́ tó bá fẹ́ràn yín, ẹ yé jẹ́ kó fún yín tọ́rọ́ kọ́bọ̀ pé kẹ́ ẹ máa fi bóun rìn kiri. Ẹ ní kó wáṣẹ́ gidi fún yín ni. Ọmọ tí ẹ wá ń lu òyìnbó tó ń jayé, ẹ̀yin ni wọ́n ní kẹ́ ẹ máa rìn kiri nítorí pé ẹ fẹ́ jẹun. Àsìkò ti tó fún rònú o. Ẹ wọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀, Adégbóyèga Oyètọ́lá sọ lọ́sẹ̀ tó kọjá yìí. Oyètọ́lá sọ nílùú Òṣogbo pé kò sẹ́gbẹ́ PDP lọ́ṣun mọ́ o. Ó ní wọ́n ti kógbá sílé pátá débi pé tí bò bá dé ní 2026, àwọn ó gbàjọba ìpínlẹ̀ náà lọ́wọ́ wọn láì ní ṣe wàhálà kankan ni. Tó níbi tọ́rọ̀ àwọn olóṣèlú burú délẹ̀ rí yìí o. Èèyàn wà ń pò gómìnà. Òun ni gómìnà tó ní gbogbo agbára lọ́wọ́. Síbẹ̀ ẹni tí kì í ṣe gómìnà dé, ó gbé lulẹ̀ lẹ́ẹ̀kínní. Wọ́n lójòrò ló ṣe, pó kó wọn lẹ́sẹ̀ lójijì ni. Ìyẹn ní 2018. Nígbà tó tún di 2022, ó tún fẹ̀yìn wọn sàpátá. Ọ̀gá àtàwọn ọmọọṣẹ́ rẹ̀ ò sì lè sọ̀rọ̀ mọ́. Wọ́n kúrò nílé ìjọba dandan ni. Ẹni tí wọ́n wá ṣe bẹ́ẹ̀ yẹn náà, tí wọ́n gbé wọn lẹ̀ lójú gbogbo ayé bẹ́ẹ̀, òun ló wá ń sọ pẹ́gbẹ́ tó gbóhùn ṣubú yìí kò sí ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́, pé wọ́n sì parẹ́ pátá. Báwọn olóṣèlú ti rí rèé, pẹ̀lú àsọdùn, àsọbótò àti irọ́ funfun báláwú. Ohun tó ń mú Oyètọ́lá ṣe léyìí ni tàwọn méjì kan tí wọ́n kúrò nínú PDP, tí wọ́n láwọn ti dọmọ ẹgbẹ́ APC. Àwọn méjèèjì, Ṣùáìbù Oyèdòkun tó ti fìgbà kan jẹ́ gbákejì alága àpapọ̀ fẹ́gbẹ́ PDP ni, àti Dọ̀tun Bàbáyẹmí, ẹni tó dupò láti díje di gómìnà nínú ẹgbẹ́ wọn. Àwọn méjèèjì fi PDP sílẹ̀, wọ́n sì wá sínú APC. Oyètọ́lá ló gbà wọ́n lálejò. Ohun tó sì fi sọ pé PDP ò sí lọ́ṣun mọ́ nìyí. Àwọn èèyàn kan fi lé bàbá wọn tó kọ́ sílẹ̀ níbi tí wọ́n ti ń gbé láti kékeré, tí wọ́n joyè ń bẹ̀, tí wọ́n sì ṣoríire. Wọ́n wá níjà dénú ilé náà ni wọ́n bá kó lọ sílé ẹlòmíì. Wọ́n wá ní bàbá tó nílé táwọn kó lọ ní bàbá àwọn. Nínú bàbá náà bá ń dùn, ló bá ń pẹran súná tuntun. Ṣóun ló bí wọn ni? Àbókàn tán rẹ̀ jẹ lásán. Èèyàn tán rẹ̀ bí ìyá àbèjì. Ẹni tó bímọ méjì, tọ́kan kú, tó wá ń sọ fáwọn èèyàn pé èyí tó kú yìí lọ sékòó, ó lọ raṣọ wá fèkejì ẹ̀ tó wà láyé ni. Àwọn olóṣèlú Ọ̀ṣun àti níbi gbogbo ní Nàìjíríà gbọ́dọ̀ máa mọ̀ báyìí pé díẹ̀díẹ̀ àwọn ọmọ Nàìjíríà náà ti ń gbọ́n. Ẹni tí ó sì sọ̀rọ̀ dòótọ́ fún wọn, tọ̀hún yóò sèkó tó jẹ o. Ẹni tó bá ń ṣèjọba ìpínlẹ̀ kan, kó ṣe é dáadáa ni. Kó pèsè ohun mánigbàgbé fáwọn èèyàn ìlú, kó tọ́jú wọn, kígbà rẹ̀ sì tu gbogbo aráàlú lára. Ìgbà kan ń bọ̀ tí ò sẹ́ni tí ó máa fẹgbẹ́ òṣèlú dìbò mọ́. Ẹni tó bá ṣèjọba dáadáa làwọn èèyàn ò dìbò wọn fún. Ọ̀rọ̀ APC PDP kọ́ ló wà nílẹ̀ yìí o. Ọ̀rọ̀ ìjọba àtẹni tó ń ṣe é ni. Adémọ́lá Adélékè ló wà ńbẹ̀ lónìí. Tádélékè bá ṣe é dáadáa, táwọn èèyàn sì fẹ́ràn ohun tó ṣe fún wọn, wọn ó dìbò fún láì fi tẹgbẹ́ ṣe ni. Bárẹ́gbẹ́ṣọlá bá lọ́dún 8, Tóyètọ́lá lọ́dún 4, táwọn ará ìpínlẹ̀ náà wá dìbò f'Adélékè. Ṣáwọn èèyàn yóò rí pé kì í ṣe APC tàbí PDP wọ́n dìbò fún. Àyípadà làwọn aráàlú ń fẹ́ ni. Olóṣèlú tó bá fẹ́ máa wà níwájú, tó sì fẹ́ káwọn èèyàn nífẹ̀ẹ́ òun àtẹgbẹ́ òun, kó ṣe dáadáa fáráàlú ni. Bí bẹ́ẹ̀ kọ́, lójú ẹ̀ báyìí lọ́dún 4 ó pé, tí ó sì tún kọjá. Bí ò bá sì ṣe dáadáa, aráàlú ò ní dìbò fún. Ó ti ṣẹlẹ̀ s'Óyètọ́lá, ó sì lè ṣẹlẹ̀ s'Adélékè tí ò bá ṣèjọba dáadáa. Ìyẹn kì í ṣọ̀rọ̀ APC tàbí PDP. Ẹ yáa sọ f'Óyètọ́lá kó má tan rẹ̀ jẹ o. Ó ṣojú mi kò rò nìyẹn o. Nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.